ìṣọ̀kan àtòmìnira ni ẹ jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Èmi ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Gbogbo ọmọ Yorùbá ní tilé toko. Gbogbo ọmọ Yorùbá ní gbogbo àgbáńlá ayé ibi tá wà, àwa ni ìmọ́lẹ̀ adúláwọ̀. Ìran Yorùbá, àwa ni ògo Áfríkà. Àwa ni ìmọ́lẹ̀ gbogbo Áfríkà. Ìran Yorùbá ló máa dìde, ló máa dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè tá a máa liberate gbogbo Áfríkà, tí gbogbo Áfríkà máa wà nínú ìgbádùn tán ní sí lóko ẹrú mọ́, tíyà ò ní jẹ ọmọ adúláwọ̀. Ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ ológo, ọmọ aládé, ọmọ ẹlẹ́ran, ọmọ aláṣọ, ọmọlúàbí tí gbogbo ayé mọ̀ wá sí, kí ló dé tí ìran Yorùbá ò wá rógo náà lò? Ẹni tí ó tan ìmọ́lẹ̀ fún gbogbo ilẹ̀ adúláwọ̀, ìmọ́lẹ̀ ọ̀hún gangan àwa gan ò rí àárí lò débi tá a máa tàn fún gbogbo adúláwọ̀. Kí ló dé tẹ̀ ń dọwọ́ bo ìmọ́lẹ̀ ilẹ̀ Yorùbá? Kí ló dé tẹ̀ ń dọwọ́ bo ògo Yorùbá mọ́lẹ̀? Gbogbo ẹ̀yin ìkà. Kí ló ṣẹlẹ̀? Àwọn àgbààgbà, mo kí gbogbo àgbààgbà ilẹ̀ Yorùbá tí wọ́n gbé Yorùbá Nation dání, látòrí Professor Banji Akíntóyè, Fáyílógi, àti gbogbo àwọn àgbààgbà tó wà ń díẹ̀, gbogbo àwọn ìyá àtàwọn bàbá wa. Mo kí gbogbo àwa ọ̀dọ́. Wọ́n ti ń bá Yorùbá Nation bọ̀ lábẹ́nú ńgbà táwa ò mọ̀. Ọjọ́ ti pẹ́ díẹ̀, ilẹ̀ ti ta sí díẹ̀. Ṣùgbọ́n ńgbà tó hàn sáwa, òun nìgbà tán tó fi lọ Ìgbòho. Ńgbà tán fi lọ Ìgbòho tí Ìgbòho ló yá, òun ló múrú gbogbo wa yìí náà dìde. Ìgbòho òun ló tàn mọ́lẹ̀ sí ọ̀rọ̀ Yorùbá Nation, ọ̀rọ̀ pé kí Yorùbá ká liberate Yorùbá, kí Yorùbá dá dúró àsọ orílẹ̀-èdè. Ìgbòho ló sọ pé ó yá, ló dìde, ní gbogbo àwa ọ̀dọ́ náà fi sọ pé ó ti yá, la ṣe dìde. Ṣé èèwọ̀ ni? Ṣé wàhálà wà nù pé ìran fẹ́ dá dúró ni? Ifun lábẹ́ ìjọba àgbáyé, a ní àǹfààní, a dẹ̀ ní right láti sọ pé a fẹ́ dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè, nítorí pé ìran kan ni wá tó lè dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. A dẹ̀ pọ̀ tó láti dá dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè. Ìgbòho wá ló yá, gbogbo àwọn ọ̀dọ́ dìde, ó pùlù crowd. Ẹ̀yin ìjọba location 9, ẹ gbógun tì wá, ẹ gbógun tì Ìgbòho, ẹ bà lé ẹ̀ jẹ́, ẹ bà àwọn nǹkan ní ẹ̀ jẹ́, ẹ pààyàn sínú ilé ẹ̀. Orí kó Ìgbòho yọ, ẹlẹ́dàá Ìgbòho kó Ìgbòho yọ. Ìgbòho fi dèrò Benin Republic. President Talon gba Ìgbòho tọwọ́ tẹsẹ̀ lẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìwádìí tí wọ́n rí pé ó ń jà fẹ́tọ̀ ọmọnìyàn ni, ó ń jà fún ìran ẹ̀ ni, gẹ́gẹ́ bí gbogbo wa náà ṣe dìde tá à ń jà fúnran wa. Ìgbòho tún wà níbi tó wà. Ẹni dandan wá Nàìjíríà lẹ́fẹ́, àfi ká ṣe election ní Nàìjíríà. Ẹ ti ṣe election, ẹ ti declare ọmọ olódòdẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu as president elected. Náà ó kù ọjọ́ péréte báyìí nínú oṣù yìí tẹ́ máa fi ṣe handing over fún Bọ́lá Ahmed Tinubu gẹ́gẹ́ bí president wá Nàìjíríà tẹ́ ń pariwo. Ṣùgbọ́n tòun ti bẹ́ẹ̀ náà, kàkà kẹ́ ẹ farabalẹ̀, kẹ́ ẹ ṣe handing over, kẹ́ ẹ dẹ̀ máa bá ti yín lọ. Ẹ wò pé ọjọ́ péréte tó kù yìí, ẹ fẹ́ fi rẹ́yìn olóyè Sunday Igboho, ẹ tún ń lépa ẹ̀. Búbù àbí kí náà pè ẹ́? Búbù àbí kí náà pè ẹ́? Duplicate búbù, carbon búbù. Búbù ní ẹ́, búbù, carbon búbù tó jẹ́ ààrẹ location 9 báyìí. Duplicate búbù tó jẹ́ ààrẹ location 9 báyìí. Mo mọ̀ pé tí irọ́ bá lọ lógún ọdún, ọjọ́ kan lóòótọ́ máa bá.
wàá tó kúrò ń bẹ́ẹ̀ àṣírí irọ́ máa tú torí àmọ̀ pẹ́ lómi ìná fi ṣí ẹ kò ń ṣèwọ àmọ̀ pẹ́ lómi ìná fi represent ẹ kò ń ṣèwọ ẹlẹ́mìí ti gbà á lẹ́nu ẹ̀ ìwọ kọ́ ẹlòmíì ni ṣùgbọ́n gbogbo ohun tó ń bò mọ́lẹ̀ àṣírí irọ́ ò lè bò irọ́ ò lè lọ títì ó máa tú lọ́jọ́ kan bẹ́ẹ̀ tó ń ti bẹ́ẹ̀ náà a mọ̀ pé àti búbù ni o àti búbù kọ́ àtẹ̀yìn tẹ́ rọgbà yíká tó jẹ́ pé ẹ̀yin àlìmájìrí yìí ẹ̀ ń wá láti pa ògo Yorùbá gbogbo ọmọ Yorùbá tó bá lógo tó lè tàn mọ́lẹ̀ sí ilẹ̀ Yorùbá àfi kẹ́yìn wá bẹ́ẹ̀ ṣe fẹ́ gbẹ̀mí ẹ̀ ẹ̀yin nọ́dánà náà kí ló ṣe yín tó jẹ́ pé gbogbo tó ń pè ní nọ́ọ̀tì ẹ̀ lórúkọ rí ẹ lọ wo gbogbo tó bá ń jẹ́ nọ́ọ̀tì nílẹ̀ Áfíríkà terrorism àwọn ni jàgídíjàgan àwọn ni corruption àwọn ni ẹ lọ ka gbogbo orílẹ̀-èdè tó jẹ́ north tó jẹ́ northern Africa tó fi bẹ̀rẹ̀ látorí Niger Republic tó fi lọ Libya Somalia Sudan gbogbo yín tẹjẹ́ràn àlìmájìrí oníjàgídíjàgan ni yín terrorism ẹ̀yin ni àwa dẹ̀ sọ pé ìran Yorùbá àwa ò kí ń ṣe ìran terrorism ìran àlàáfíà ni wá ìran ọmọlúàbí ni wá ìran ológo ni wá ìran aládé ni wá a fẹ́ kúrò ní orílẹ̀-èdè tẹ́ ń ṣe tí ò wọ́ọ̀kì tẹ́ pè ní wọ́n Nàìjíríà ṣógun wà nú ẹ̀ ni a ní ẹ̀tọ́ lábẹ́ ìjọba àgbáyé láti dúró gẹ́gẹ́ bí orílẹ̀-èdè nítorí pé orílẹ̀-èdè kan ni wá ẹ̀yà kan ni wá a dẹ̀ pọ̀ tó láti dúró millions upon millions of people ni wá tó ń ti bẹ́ẹ̀ náà ó kù ọjọ́ péréte ẹ̀ ń wá bẹ́ẹ̀ ṣe fẹ́ kidnap Ìgbòho gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe kidnap Nnamdi Kanu tó wà lọ́dọ̀ yín l'Àbújá àbẹ́ ń wá bẹ́ẹ̀ ṣe fẹ́ gba ẹ̀mí ẹ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe ń gba ẹ̀mí àwọn kan tó jẹ́ pé gbogbo ẹni tẹ́ bá rí lólókìkí àbí lólógo ńlẹ̀ Yorùbá tó lè liberate ilẹ̀ Yorùbá tó jẹ́ pé tó bá sọ̀rọ̀ ilẹ̀ àmì tìtìtìtì àfi kẹ́ ẹ wá bẹ́ẹ̀ ṣe máa dẹ́mi wọn lógbòdò tọ̀rọ̀ ti Ìgbòho yìí àti àwa irọ́ lẹ pa o tẹ́ bá nawọ́ láti fà á ọwọ́ yín ò ní tó tẹ́ bá ń lé wa ẹ̀ ní bá wa ní àṣẹ Ọlọ́run gbogbo tẹ́ bá wá ń plan evil tí tẹ́ ń plan láti ṣe fún ìran Yorùbá látorí Professor Banji Akíntóyè Ìgbòho àti gbogbo àwọn àgbààgbà àti gbogbo orú àwa yìí tá à ń sọ̀rọ̀ pé a fẹ́ dá dúró gbogbo tẹ́ bá ti fi ń lépa wa tìyín ni ó máa jẹ́ láṣẹ Ọlọ́run aburú ò ní kan àwa kí ló dé tẹ́ẹ̀dẹ̀yìn lẹ́yìn Ìgbòho kí ló dé tẹ́ẹ̀dẹ̀yìn lẹ́yìn Professor Banji Akíntóyè ẹnìkan withdraw security tí president alọ́hun fún wọn kẹ́bà lè ráyè wọlé sí wọn lára láti kidnap wọn àbí láti pa wọn tíyẹn bá wá ṣeéṣe fún yín ẹ wá fàbọ̀ sórí àwa náà Ọlọ́run ò ní fún yín ṣe ní àṣẹ ti Ọlọ́run nítorí pé ìran terrorist ní ẹ̀yin tẹ́ wà lókè ọya ìran Yorùbá ò kí ń ṣe ìran terrorist torí ẹ̀ làwa ṣe sọ pé àwa ò fẹ́rú orílẹ̀-èdè tó jẹ́ pé terrorism country náà ka Nàìjíríà kún orílẹ̀-èdè tó ń pè Nàìjíríà lórúkọ gidi lágbàáyé orílẹ̀-èdè Nàìjíríà òun ṣe bí tọ́mọ ilẹ̀ Yorùbá lè lọ tó lè forúkọ Nàìjíríà yangàn pé ọmọ Nàìjíríà lòun tó bá ń sọ̀rọ̀ nǹkan gidi lágbàáyé nípa orílẹ̀-èdè Nàìjíríà àjórẹ̀yìn lẹ́jọ́ ẹ̀ sí níwájú ẹ̀ sí láàrin ṣùgbọ́n tó bá fẹ́ sọ̀rọ̀ tí ò dá pẹ̀lú àwọn orílẹ̀-èdè tó bá fẹ́ sọ̀rọ̀ corruption lágbàáyé orílẹ̀-èdè Nàìjíríà wà number 1 to 3 tó corrupt jù lágbàáyé inú ibi tẹ́ wà nìyẹn ṣé orúkọ gidi nìyẹn tó bá fẹ́ sọ̀rọ̀ terrorism country lágbàáyé tó jẹ́ pé ẹ̀yin ni number 1 or 2 terrorism in the whole world orúkọ Nàìjíríà wà ń bẹ̀ wọn ò dárúkọ Nàìjíríà síbi nǹkan gidi rí ìran Yorùbá ọmọlúàbí dẹ̀ làwa àwa là ṣe pẹ̀lú orílẹ̀-èdè bẹ́ẹ̀ mọ́ torí pé a fẹ́ kí orúkọ wa bàjẹ́ ẹ wá ní dandan ká máa bá yín ṣe a lè bá yín ṣe ẹ fẹ́ ẹ̀kọ́ Yorùbá máa dá dúró duplicate bubu carbon bubu ó kù ọjọ́ díẹ̀ àtiwọ́ àti àwọn ọ̀sán gbé ẹ tẹ́ máa ṣe handing over fún Bọ́lá Ahmed Tinubu ó jẹ́ ṣe nírọ̀rùn kẹ́ máa lọ nítorí pé àṣírí ẹ̀ ò bò gbogbo tó ń bò kó o fi kúrò ńbẹ̀ ni wọ́n máa tú torí pé a mọ̀ pé búbù táwa dìbò fún ní 2015 òun kọ́ ló wà ńbẹ̀
wọ́n fẹ́ lòmí ìparọ́ ẹni àṣírí ẹ̀ máa tó tú. ẹ wá ń lépa Ìgbòho, ẹ ń lépa ẹ̀mí ẹ̀, ẹ ń lépa ẹ̀mí Professor Banji Akíntóyè, ẹ ń lépa gbogbo ẹni tó bá ti sọ̀rọ̀ Yorùbá nation pa fẹ́ dá dúró, ẹ ń lépa ẹ̀mí kálukú. Ọlọ́run ò ní fún yín ṣe. Gbogbo èrò yín, gbogbo èrò aburú àtọwọ́ aburú tẹ̀ ń gbé ara yín lẹ máa fi pa Ọlọ́run yẹn, kò ní délẹ̀ Yorùbá, kò ní kan ìran Yorùbá, kò ní kan ọmọ Yorùbá láṣẹ Ọlọ́run. Torí àtàwa tá à ń jìjàngbara fún ilẹ̀ Yorùbá pé kílẹ̀ Yorùbá dá dúró, àtàwọn ọmọ Yorùbá tí ò tiẹ̀ tí ìjọyìn Yorùbá nation pé kílẹ̀ Yorùbá dá dúró, a mọ̀ pé ńgbà tó bá yá èrò máa pọ̀, nítorí pé gbogbo àwọn ọmọ Yorùbá tí ò yé ó ń bọ̀ wá yé wọn, ó ń bọ̀ wá jọyìn wa, tí gbogbo wọn bọ̀ wá pariwo pé orílẹ̀-èdè Yorùbá la fẹ́, tó dẹ̀ máa ṣeéṣe pẹ̀lú àṣẹ Ọlọ́run. Lóòótọ́ gbogbo ọmọ Yorùbá kọ́ lọmọ ọkọ̀, àwọn kan wà tó jẹ́ pé even tó bá mú òtítọ́ wọ́n sì máa dúró sí orí pé wọ́n Nàìjíríà yẹn làwọn fẹ́, nítorí ìjẹkújẹ tó ń jẹ. Ìjẹkújẹ yín máa há yín lọ́rùn lọ́jọ́ kan, ìjẹkújẹ ń bọ̀ wá fàbọ̀ wá bá yín lọ́jọ́ kan. Àtẹ̀yin tẹ́ wá jóníjẹkújẹ jẹ nínú àwọn olórí, àtẹ̀yin tẹ́ jóníjẹkújẹ nínú àwọn ọ̀pọ̀ èrò tó wà lẹ́yìn, àtẹ̀yin tẹ́ jóníjẹkújẹ nínú ẹ̀yin aládé nílẹ̀ Yorùbá, gbogbo tẹ́ ń jẹ ń bọ̀ wá há yín lọ́rùn, ó ń bọ̀ wá fàbọ̀ wá bá yín lọ́jọ́ kan. Ṣùgbọ́n àwa even kí Tinubu take over, Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu kẹ́ take over ní May 29, ohun táwa ń pariwo tá a fẹ́ la fẹ́, a dẹ̀ máa achieve ẹ̀. Yorùbá nation la fẹ́, a dẹ̀ máa achieve ẹ̀. Kí ló tẹ̀ ń fi kú légbòho? Ẹ̀ ń pariwo wọ́n Nàìjíríà, wọ́n Nàìjíríà, wọ́n Nàìjíríà tẹ̀ ń pariwo. Àwọn tó gbé ayé náà tì í gan, ẹ sọ fún mi, àwọn tó kọ́ tiẹ̀ bẹ̀rẹ̀ wọ́n Nàìjíríà tó ń pariwo wọ́n Nàìjíríà, àwọn mẹ́ta tó kọ́kọ́ gbé dání, Tafawa Balewa, Nnamdi Azikiwe, Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tó jẹ́ bàbá tiwa. Nígbà tẹ́ kọ́kọ́ ṣe 1957 tí kálukú wà regional system kẹ́ tó gba independent, kí lẹ ṣe sí nọ́ọ̀tì? Ẹ̀yin tẹ́ di nọ́ọ̀tì mú. Gbogbo wa la mọ ipa ribiribi tí bàbá wa Ọbáfẹ́mi Awólọ́wọ̀ tí wọ́n kó ní ilẹ̀ Yorùbá. Èyí lẹ rí tẹ́ fẹ́ kọ́mọ Yorùbá tayọ. Nǹkan tẹ́ rí nìyẹn, tẹ́ wò pé tí Yorùbá bá dá dúró, ológo tó ń pera wọn ní Áfíríkà, bẹ́ẹ̀ ni ológo ni wá. Ìjà lára lẹ́ ń jà tẹ́ ṣe fẹ́ ká dá dúró. A dẹ̀ ń sọ pé Nàìjíríà, àwa ò ní kí Nàìjíríà túkà. Ẹ jẹ́ kí ìran Yorùbá kúrò ká wà lórílẹ̀-èdè tiwa. Ẹ̀yin tẹ́ fẹ́ jẹ́ Nàìjíríà, ẹ máa jẹ́ Nàìjíríà lọ. Àwa ò ní ẹ má jẹ́ Nàìjíríà tó bá jẹ́ pé orúkọ tó bẹ̀yìn lára mu nìyẹn, orúkọ olè, orúkọ jìbìtì, orúkọ apààyàn. Ìran ọmọlúàbí làwa, àwa ò fẹ́ yẹn. Torí ẹ̀ lẹ ṣe ń fi kú lé gbogbo ẹni tó sọ̀rọ̀ Yorùbá nation kiri. Tẹ́ bá ń lé wa ẹ̀ ní bá wa, tẹ́ bá ń fà á kẹ́ ẹ lè rí aburú ṣe fún wa, ọwọ́ yín ò ní tó láṣẹ Ọlọ́run. Kí ló tẹ́ ń fi kú wẹ́ anybody kiri? Kí ló tẹ́ ń fi kú légbò kiri? Ìgbòho wà pẹ́ láyé nínú àlàáfíà ara, ìnira ò ní bá ẹ. Professor Banji Akíntóyè, gbogbo àsìkò tẹ́ máa lò láyé pẹ̀lú àlàáfíà ara lẹ máa fi lò, ìnira ò ní bá yín. Gbogbo wa náà ò ní kú mọ́ yín lọ́wọ́, à ní kú mọ́ yín lójú pẹ̀lú àṣẹ Ọlọ́run. Professor Banji Akíntóyè, lójú ayé yín báyìí la máa ti gba Yorùbá nation. Yóò jẹ́ gẹ́gẹ́ bí nǹkan òwúrí fún yín, yóò jẹ́ gẹ́gẹ́ bí àṣeyọrí fún yín àti bàbá wa Ìlógé àti gbogbo ẹ̀yin àgbàgbà tẹ́ wà ń bẹ̀, ẹ̀yin ìyá wa, ẹ̀yin bàbá wa. Àṣeyọrí òun la máa ṣe léyìí tá gbé dání yìí ní àṣẹ Ọlọ́run. Torí àwa ò kí ń ṣe ìran apààyàn, ìran terrorism. Àwọn ọmọ Yorùbá náà, àwọn ọmọ Yorùbá tó jẹ́ pé corrupt, wọ́n jẹ̀jẹ̀kújẹ gan. Wọ́n adopt ẹ̀ látara àwọn tó wà lókè ọya ni. Àwọn tó wà lókè ọya yìí wọ́n adopt corruption látọ̀dọ̀ àwọn Britiko, àwọn British tó fún wọn ní independent torí burúkú tó gbà tẹ́ ń pè Nàìjíríà lénìí. Kí ló tẹ́ ń fi kú wá Ìgbòho? Gumi tó jẹ́ olórí agbésùmọ̀mí, Gumi tó jẹ́ olórí Boko Haram, tó jẹ́ agbódegbà fún wọn, ó ń rìn free nínú orílẹ̀-èdè tẹ́ pè Nàìjíríà. Ẹ rí nǹkan kan ṣe fún, ẹ gbé, ẹ fọ̀rọ̀ wá lẹ́nu wò, ẹ ní kí DSS lọ mú, ẹ ní káwọn sójà lọ gbé.
tẹ́ẹ̀dẹ̀ mọ̀ pé Gumi òun ni agbódegbà fáwọn Boko Haram, ẹni tó jẹ́ olórí àwọn terrorists, ẹ filẹ̀ ó rìn káàkiri ó yan fanda, ẹ tún gbé àwọn mọ́tò ńláńlá síndìí, kódà ẹ tún fi àwọn security ẹ tún fi ń tẹ̀lé lẹ́yìn níbi tí Nàìjíríà corrupt dé. Ṣùgbọ́n ẹni tó sọ pé àfẹ́ ìyà, àfẹ́ ìpààyàn, àfẹ́ ìtàjẹ̀sílẹ̀, ẹ jẹ́ kórílẹ̀-èdè Yorùbá dá dúró, àwọn ilẹ̀ ń fi kú wá kiri. Ẹ̀yin tẹ́ wà lókè ọya ẹ ń ṣe èèyàn o, èèyàn kọ́ nìyín o, torí ẹ̀ lẹ́ ṣe gbé kí lorúkọ ẹ̀ Túkọ̀ Búràtáì tẹ́ gbé lọ jókòó sí Benin Republic kó máa mọ́nítọ̀ Professor Banji Akintoye àti Igboho àtàwọn tó wà lórí ọ̀rọ̀ Yorùbá Nation. Gbogbo ohun tó lọ ṣe ní Benin ó lọ ṣe lásán ni, asán lásán, òfo lórí òfo ni, torí pé ọwọ́ yín ò ní ká wa, ọwọ́ yín ò ní ràn wá ní àṣẹ ti Ọlọ́run. Gbàtẹ́ tí ń pariwo wọ́n Nàìjíríà, àwọn tó kọ́kọ́ bẹ̀rẹ̀ wọ́n Nàìjíríà gan-an tó gba independent kí n lè fi san fún wọn. Èyí ló ti ẹ̀jẹ̀yàn yín gan tó jẹ́ Tafawa Balewa, Alhaji Abubakar Tafawa Balewa, òun àtọ́báfẹ́mi Awólọ́wọ̀ àti Nnamdi Azikiwe. Tafawa Balewa gan ẹ̀yin tẹ́ wà lókè ọya kí lẹ fi san fún, ṣe bẹ́ẹ̀ pálásì náà ni ẹ̀dẹ̀ ń pariwo wọ́n Nàìjíríà. Àwọn tó gba independent fún yín tó gbé wọ́n Nàìjíríà dání gangan kí lẹ fi san fún wọn. Ibi tẹ́ ma ti mọ̀ pé tó ń pè wọ́n Nàìjíríà kò lè wọ́ọ̀kì láíláí, torí pé àwọn tó mú wá, àwọn tó jà fún independent tí Nàìjíríà fi gba òmìnira, tẹ́ fi pariwo wọ́n Nàìjíríà, ikú náà lẹ fi san fún wọn, ẹ pa wọ́n náà ni. Tó bá jẹ́ pé wọ́n Nàìjíríà lóòótọ́ lẹ fẹ́, ẹ nípa Tafawa Balewa. Tó bá jẹ́ pé tòótọ́ wọ́n Nàìjíríà lẹ fẹ́, Ọbáfẹ́mi Awólọ́wọ̀ ẹ níran lẹ́wọ̀n láì mọye ìgbà. Ẹ̀dẹ̀ mọ̀ tíríkì tẹ́ fi gbẹ̀mí Ọbáfẹ́mi Awólọ́wọ̀ náà, àwọn tó ń gbé wà Nàìjíríà dání gangan tẹ́yìn tẹ́ wà ń bẹ̀ ń sìn tẹ́ bá wọn lẹ́nu ẹ̀ nìyẹn o. Ẹ̀dẹ̀ ń pariwo wọ́n Nàìjíríà bẹ́ẹ̀ tẹ́ pàpà pa wọ́n náà ni, ibi náà lẹ fi san fún wọn, tó túmọ̀ sí pé wọ́n Nàìjíríà ò lè wọ́ọ̀kì. Ìwé tó ń pè ní Nàìjíríà Ọlọ́run ti fàya. Kí ló tà ń tọ́ra wa? Ẹ ń fi kú wá Igboho kiri, ẹ lè bá, ẹ lè mú, ẹ lè pa. Kódà wa gangan ta jẹ́ ọmọ lẹ́yìn ẹ̀, ta jẹ́rò lẹ́yìn ẹ̀, ẹ ní bá wa láṣẹ Ọlọ́run, ẹ ní bá wa ní àṣẹ Ọlọ́run. Kàkàkẹ́ bá wa, Ọlọ́run á gbé yín ṣubú, Ọlọ́run á dojú yín bolẹ̀, ọlá àṣẹ Ọlọ́run. Kí ló ṣẹlẹ̀ sí yín gangan? Ẹ wo bí ọmọ olódòdẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, bàbá ẹ máa gbọ́, ẹ wo bí gbogbo tó ń plan yìí, ẹ̀yin náà ẹ fẹ́ gbàjọba, wọ́n fẹ́ hand over fún yín, ṣe fẹ́ sọ pé ẹ mọ̀ bó ṣe ń lọ, àbẹ́ ẹ mọ̀ nǹkan tó ń ṣẹlẹ̀, àbí ẹ kàn ní sùúrù kẹ́ fi take over náà. Tẹ́ bá take over, bàbá ẹ má ṣe yamayama o. Ẹ mọ̀ pé máa ń lè sọ pé ambition yín láti di president, èmi ò mi ìfìgbà kan against ẹ̀ rí. Ẹ bá lọ wọn pa àwọn program tí mo ṣe sẹ́yìn lórí Facebook nígbà tí mo bẹ̀rẹ̀ program mi, bàbá mo sọ ní early 2021, mo ní ọmọ olódòdẹ Aṣíwájú Bọ́lá Ahmed Tinubu, president ambition president ẹ ní láti jẹ, ẹ wá ṣe president wa ní orílẹ̀-èdè Yorùbá, tá bá gbọ́ orílẹ̀-èdè Yorùbá kẹ́ jẹ́ president àkọ́kọ́. Mo ti sọ rí kẹ́ lè mọ̀ pé ambition tẹ́ gbé dání against ẹ̀. Àmọ́ pé Ọlọ́run fún yín lọ́gbọ́n, Ọlọ́run fún yín lóye. Nǹkan tó ń pè ní politics ẹ mọ̀, Ọlọ́run fún yín, ẹ dẹ̀ ní influence káàkiri àgbáńláyé. Influence yẹn la ní kẹ́ lò fún wa, fún Yorùbá Nation kó lè tètè ṣe. Bẹ́ẹ̀ ẹ̀yin náà rán rí mọ́ wọ́n Nàìjíríà, ẹni wọ́n Nàìjíríà yẹn ẹ ṣáà fẹ́ di president Nàìjíríà, ẹ fẹ́ make orúkọ, ẹ ti make orúkọ o, torí pé wọ́n ti announce yín as president elected. Wọ́n dẹ̀ máa ṣe handing over fún yín, ìwọ̀nba ọjọ́ péréte ló kù báyìí. Orúkọ tẹ́ fẹ́ make òun lẹ ti make yẹn, tẹ́ bá wá débẹ̀ má ṣe yamayama, ń tá a fẹ́ yẹn òun náà la fẹ́. Yorùbá Nation ni ẹ fún wa, ẹ jẹ́ kí Yorùbá bọ́ lóko ẹrú. Gbogbo ẹ̀yin lọ́balọ́ba, ẹ̀yin bọ̀rọ̀kìnní nílẹ̀ Yorùbá, ẹ̀yin olówó, ẹ̀yin ọlọ́lá lẹ̀ Yorùbá, mo ṣe ń bọ̀ lórí titi yín o, mo ń bọ̀ lórí tiyín. Bẹ́ẹ̀ fi Igboho lọ́rùn sílẹ̀, ẹ fi Professor Banji Akintoye lọ́rùn sílẹ̀.
wá Nàìjíríà tẹ́yìn òkè yọ̀ ń fà tẹ́ ń fáìtì fún ẹ̀yin ẹ di Nàìjíríà mú ẹ fà wálẹ̀ jẹ́ káwa máa lọ ṣé túláàsì ni wọ́n ń sọ ẹran mọ́ran kíkan kan sọ ẹran mọ́ran kí ẹran mẹ́ran kíkan kan pa ẹ jẹ́ kálukú ló ń lọ ẹ jẹ́ káwa gba nǹkan tá a fẹ́ ká ṣe orílẹ̀-èdè wa ẹ di orílẹ̀-èdè yín mú ṣé dandan ni kájọ ṣe pọ̀ ni wọ́n bá yín fà ni nǹkan ṣe yín ni tẹ́rọ́rìsì ni yín ìran Yorùbá ò kí ń ṣe tẹ́rọ́rìsì ẹ̀yin nọ́dánà yìí tẹ́rọ́rìsì lẹ́yìn àwa ò kí ń ṣe tẹ́rọ́rìsì olè ni yín àwa ò kí ń ṣe olè apààyàn ni yín ìran Yorùbá ò ṣe apààyàn ẹ fi wálẹ̀ kí ló dé ń lépa ẹ̀mí ògo Yorùbá ò lè wọlẹ̀ ògo Yorùbá ò lè wọ̀kùn ọmọ Yorùbá máa dìde lágbàńlá ayé adẹ̀má liberate Africa gbogbo Africa máa bọ́ lóko ẹrú gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ́ Northern Africa yìí ẹ̀yin ni tẹ́ ẹ̀ bá fẹ́ liberate tẹ́yin bá fẹ́ jókòó sójú kan gẹ́gẹ́ bí iṣẹ́ yín kẹ́ máa dẹran káàkiri inú gbó ẹ jókòó sọ́dọ̀ tí yín náà ẹ máa ṣiṣẹ́ tẹ́ ń ṣe lọ. ẹ̀yin ọba aládéládé ilẹ̀ Yorùbá kí ló ṣe yín ṣé ẹ mọ̀tán ilẹ̀ Yorùbá ni àbẹ́ mọ̀tán àwọn fọ́fọ́fọ́fọ́fàdà yín tó ti kọ́kọ́ dádé kó tó kùn yín tó fi jẹ́ pé ìjẹkújẹ tẹ́ ń jẹ nínú wọn Nàìjíríà kò jẹ́ kẹ́ ẹ lè sòótọ́ ọ̀rọ̀ mo sì máa tún sọ̀rọ̀ lórí tiyín mò ń bọ̀ ìgbà míì èèyàn lè mọ nǹkan kó jẹ́ ó ti gbàgbé ìgbàgbé máa ń ṣèyàn ìtàn yín ẹ̀yin lọ́balọ́ba ìtàn àwọn fọ́fọ́fàdà yín mò ń bọ̀ wá sọ fún yín mò ń bọ̀ wá fi ṣe ìrántí fún yín torí mi ìjọba nu yín mi ìròpó mọ̀tàn mo sì ń padà bọ̀ wá ṣàlàyé fún yín àwọn wo náà ń pè ní ológun ẹrú olówó ẹrú àti oníbàárà mò ń bọ̀ ń bẹ̀ ológun ẹrú olówó ẹrú àti oníbàárà máa fi sọ̀rọ̀ fún ẹ̀yin ọba aládéládé ilẹ̀ Yorùbá ẹ̀yin bọ̀rọ̀kìnní àtẹ̀yin ọlọ́lá Yorùbá bóyá ó lè jẹ́ kẹ́ ronú pìwàdà èyí tó bá jọ ọmọ kọ́nu yín a máa mọ̀ èyí tó bá jọ ọmọ àlè nínú yín a máa mọ̀ torí àní máa bá báyìí lọ àwa máa kúrò nínú Nàìjíríà pẹ̀lú àṣẹ ti Ọlọ́run ẹ fẹ́ ẹ̀kọ́ ẹ má fi kú lé Sunday Igboho ṣàmọ́ ẹ má fi kú wa tẹ́ bá fi kú wa ẹ̀ lè bá ń lè tẹ́ bá fi kú wa ẹ̀ ní bá wa ẹ̀yin ni kú ń wù tẹ́ máa kú ẹ máa para yín tọ́lọ́run ni ẹ lè pa wá nílẹ̀ Yorùbá torí ìran wa ń ṣèrun apààyàn bó ṣe máa jẹ́ nìyẹn mi ò fẹ́ sọ̀rọ̀ mọ́ọ̀kì ń sìn mo sì ń bọ̀ lórí ẹ̀yin ọba aládéládé ńlẹ̀ Yorùbá ẹ̀yin olówó ẹ̀yin bọ̀rọ̀kìnní ńlẹ̀ Yorùbá a máa sọ fún yín màá wá ṣàlàyé fún yín kí náà pè lólógún ẹrú olówó ẹrú àtoníbàárà mo kí gbogbo ẹ̀yin fans mi pátápátá àti gbogbo ẹ̀yin tẹ́ ń gbọ́wọ́ tòwòtòwò tó tí mò ń sọ ilẹ̀ Yorùbá làwa dúró sí òmìnira Yorùbá la fẹ́ Yorùbá nation la fẹ́ ó dẹ̀ máa ṣe ṣe gbogbo ẹ̀yin ọmọ ilẹ̀ Yorùbá tẹ́ ń da Yorùbá nation rú Ọlọ́run afọwọ́tọ́ yín o kẹ́ tètè ronúpìwàdà kẹ́ má bàa ṣègbé torí bẹ́ẹ̀ ṣe ń bá lọ nítorí owó tẹ́ ẹ̀ bá ronúpìwàdà ẹ máa ṣègbé ni o láṣẹ ti Ọlọ́run láṣẹ ti Ọlọ́run gbogbo ẹ̀yin èèyàn mi ẹ jọ̀ọ́ program tí bẹ́ẹ̀ ṣe ń wò ẹ bá mi subscribe ẹ bá mi tẹ notification bell yẹn ẹ subscribe tẹ bá subscribe ẹ tẹ notification bell anytime tí bá upload video á lè tètè alert yín tí bá fẹ́ ṣe tí bá wà live program á lè tètè alert yín ọ̀rọ̀ sì ń bọ̀ tí máa sọ ní àṣẹ ti Ọlọ́run ilẹ̀ Yorùbá máa di gbígbà
ní àṣẹ ti Ọlọ́run. Yorùbá nation wa máa wá sí ìmúṣẹ pẹ̀lú àṣẹ ti Ọlọ́run, pẹ̀lú àṣẹ ti Ọlọ́run. Mò ń padà bọ̀. Iṣẹ́ wa fúnlẹ̀ wa, fún ilẹ̀-ìgbé wa. Kàgbéga, kàgbéga, kàgbéga fáyé rí. A máa gbéga fún gbogbo ayé ló máa mọ̀ pé ìran kan wà tó jẹ́ Yorùbá. Ìgbé bá ti bẹ̀rù làbọ̀ mọ́. Ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́, ká ṣiṣẹ́ ká jọlá. Ìṣọ̀kan àti òmìnira ni ẹ jẹ́ ká máa lépa. Tẹ̀síwájú fọ̀pọ̀ ire àtòhun tó dára. Ọmọ Oòduà dìde, bọ́ sípò ẹ̀tọ́ rẹ. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Ìwọ ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀, èmi ni ìmọ́lẹ̀ gbogbo adúláwọ̀. Ìran ọmọ aládé, ìran Yorùbá ló ń jẹ́ bẹ́ẹ̀. Ìran àtàtà, ìran ọmọlúàbí. Mò ń padà bọ̀.